because ọkọ ẹ̀ lówó lọ́wọ́ nǹkan ọdẹ ń lọ sí court, so we are waiting for the outcome, and that is why we have come. We have come tonight to talk to people wípé kán jọ nítorí Ọlọ́run kán bá bẹ bàbá wọn pé kán jọ kán fún ọmọ yẹn ní ogún ẹ̀, kán fún ní nǹkan tó bá máa fún for now. Tó wọn bá wá ṣe táwọn èèyàn bá wá decide pé wọ́n fẹ́ donate, kó má sọ pé wọ́n gbéyàwó wọn donate àbí kó ṣe to understand. But for now, she has not asked for donation or anything. Get continue. So she has not come out for donation. Please stop talking like this. You're making it look as if people are here for her. Okay, pé kó bá sọ pé wọ́n ní àṣọ ti fẹ́ kú ni tó fẹ́ fún ní property. No, nǹkan tá à ń sọ ibi tó ti ń tajà ẹ̀ ni. Ibẹ̀ ló ti ń tajà. Ṣọ́ọ̀pù ẹ̀ là ń sọ. Àjọkẹ́ kò lè dá padà, ó mọ̀ kó tó ń ṣe lọ́ọ̀yà níbọ̀ yẹn. Kò lè dá padà, ẹ má jẹ́ ká máa fà sẹ́yìn. Tí lédi ẹ bá lè rí ibi tó ti máa tajà ẹ̀ kó lọ gún ọ. Ẹ ti mọ ọ̀rọ̀ ọkùnrin Nàìjíríà kò ń ṣe tèmi kò ń ṣe tàná. Tó bá máa dá padà fún un, ṣẹ́gẹ̀tẹ̀ kò ní ṣe to that extent. Ilé tó ṣe yìí ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Kò fẹ́ kó bóun ní nǹkan kan pọ̀ ni. Nǹkan tó ń ṣe nìyẹn, kò fẹ́ kó bóun ní nǹkan kan pọ̀. Because níbo mi ń sìn ọ̀tọ̀ nìkan táwọn ẹlòmíì ń sọ níbo mi ọ̀tọ̀ gidi ọ̀tọ̀ wọn ló fún nílẹ̀ ó talẹ̀ ó ṣe gbádẹ bá tún. A ti sọ̀rọ̀ ilẹ̀ yẹn àǹtí because ẹsẹ̀ dé ní ilé ìdẹ́fẹ́ go back to it. Ó ṣe kó fún nílẹ̀ wọ́n ra ilẹ̀ yẹn less than half a plus ni olúwalẹ́gbẹ̀ẹ́ property òun ó wà lẹ́gbàá shop yẹn, and she sold it when they were not together for 1 year tí kò sí nǹkan kan. I understand. She stopped doing business because ọmọ nìkan ló ń tọ́jú ọmọ yẹn. There was nothing, and ṣẹmọ ọmọ yẹn owó tó máa Fẹ́mi send owó oúnjẹ ọmọ yẹn monthly kìíní, but ó ní bó ṣe jọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń ṣiṣẹ́ tí gbogbo nǹkan lọ etiquette. For that 1 year there was nothing. She had to sell the property to bring her own business back when she was going back to do the business. So that was it. And Fẹ́mi didn't know until he came back tó lọ ta tó ní àwọn kìíní gba ibẹ̀ ló wá ní ẹyọ pé tó rà gan àti tà because of nǹkan báyìí so nǹkan tó ṣẹlẹ̀ gangan ni ṣe get ma. So what I wish them all the best. Ẹ ṣé gan ni àmì ẹ ṣé gan. Any other person tó fẹ́ sọ̀rọ̀ ká tó wà rẹ̀ Femi Best ṣe fẹ́ sọ kankan because àyànfẹ́ náà dé. Femi Best Ìyá Ìjẹ̀bú ó dàgbẹ́ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ Ìyá Ìjẹ̀bú àyànfẹ́. Bẹ́ẹ̀ ni mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. Gbogbo ilé ló ti sọ̀rọ̀. Máa yẹn ti lọ ní man user 999 fẹ́ bí lọ wọn. Mo ti drop wọn. Mental health nurse ni wọ́n ti lọ okay. Mental health nurse ni wọ́n. Well, I just want to ask because it go deep into and I really love his submission for real. Yeah, I really love it because much very low one mental health. Ìgbà donation bí ba ẹ jọ nítorí Ọlọ́run wa kí wọ́n kò ṣe so donation bí o kò ṣe tó kọ́ fẹ́ gba donation. No ẹ jọ máa ẹ má bínú nítorí àwọn èèyàn kan máa lọ ní àgbẹ̀. Wọ́n máa lọ sọ pé kò tà sọ lánàá ni wípé everybody was so like pé ẹjọ ẹ bá wa bèrè ṣé wọ́n fẹ́ ta ṣọ́ọ̀bù yẹn padà ẹgbẹ́ bóyá kò lọ ra padà because orúkọ ẹ ti ṣọ́ọ̀bù téèyàn ti wà for over 15 years ago ṣe mọ̀ ó ti di pé àwọn èèyàn ti mọ̀ ládùúgbò yẹn ibẹ̀ ló ti ń jẹ wọ́n ní àwọn èèyàn máa ránṣẹ́ wá látẹ̀kọ́ láti gbogbo bẹ̀ wọ́n máa wá ra oúnjẹ lọ́wọ́ ẹ̀ ibi táwọn èèyàn mọ̀ sí nìyẹn pé kò tiẹ̀ lè fi padà sí àyè rẹ̀. That was why people were talking about it yesterday. Ìtara làwọn à ń sọ lánàá pé bísíǹsì ló máta tó bá ní bísíǹsì lọ́wọ́ at least Asha máa mọ̀ pé òun máa tọ́jú ọmọ òun máa ó ní màmá lọ́wọ́ náà kò ní bàbá òun jẹ ó dàbí bóyá òun dẹ̀ ní first born náà mọ̀ ṣe ẹ̀fọ́ Asha tọ́jú family ẹ̀gbọ́n aṣọ ọmọ fún ìyá ẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó ti gbà mọ́lé wọ́n ṣe ló ń gbà yẹn bóyá àtúpẹ́ fún ẹ̀ṣẹ̀ máa jẹ́ kán lọ kó ṣe mọ́ láwọn èèyàn ló ẹ̀ṣẹ̀ lọ́ ra ọ̀dàwíyà fún lọ́ ra gbá fún lọ́ ra òwe fún lọ́ ra gbogbo ẹ̀. I'm telling you nothing ọmọ yẹn ò ní oògùn ọmọ yẹn wà nínú ilé. Ó ṣì wà lé. Oògùn tọmọ yẹn máa ń lò daily oògùn tọmọ yẹn fi ń regulate tó máa ń lò ó yìí wà nínú ilé. Ọmọ yẹn ò lọ sí school láti bàtọ́ ti kú o torí kẹjà àwọn gbé wọn lọ wọn gbọ́n lọ gba ilé kiri fún wọn. Lára ni àrídúnú ló ta ìní lára ló sọ mo níbi ògbèjà Aládùkẹ́ because
èèyàn náà mọ̀ èmi náà ti kọ́ ọgbọ́n bẹ́ẹ̀ everybody ti kọ́ ọgbọ́n but nǹkan tí mo sọ ni pé ọ̀rẹ́ níní adẹ̀ tí mo but ẹ jẹ́ ká sọ́tọ̀ ọmọ yẹn ló dùn èmi o ọmọ yẹn lèmi ké fún o nǹkan náà ni wọ́n ṣe máa rí ọmọ yẹn nígbà tó ọmọ yẹn sọ̀rọ̀ báyìí mo sáré sẹ́ndì ìní ètò àti ẹ̀dùn ọmọ omi dẹ̀ ń jábọ́ lọ́wọ́ ọmọ nígbà tó ń sọ pé ẹ wọ́n ọmọ yẹn nà ó lérí kíni yẹn ló ń bí wájú ọlá àti kókó lọ lérò òye bọ́ta bẹ́ẹ̀ yẹn. Very chop. Oye kó ló lérò ọmọ yẹn àti pé ìyá àyàwó ẹ̀ tó wà bẹ́ẹ̀ wá tẹ̀ sí respect. Ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn gan àwọn míì nù wọn báyìí wọ́n máa jẹun bíi kán báyìí wọ́n máa rush oúnjẹ wọn àti ẹ mọ̀ a lot of things sídẹ̀ ẹ máa go through. How you respect ẹ pé kọ́ tiẹ̀. Torí pé kíní ni náà ó máa torí Ọlọ́run. Charity delivery. Èyí máa torí Ọlọ́run ni. Àti ju charity delivery yẹn. Torí Ọlọ́run. Tí delivery yẹn tó bá lè rí 3-bedroom kan gbà kó tẹ̀ ṣe máa ṣe delivery pé for now I'm doing delivery. Abeg get it. For now pick up and delivery. Pending the time tó máa fi rí shop. Ó máa ṣe pick up and delivery tó bá lọ rí 3-bedroom kó dẹ̀ gbọ́ ọmọ ọ̀dọ̀ kan tó bá dáná tó bá ṣe gbogbo pick up and delivery kó tẹ̀ ṣe máa ṣe yẹn for sometimes títí. Àyànfẹ́ the energetic musician tí mọ́mí bá sọ̀rọ̀ tán kó sọ̀rọ̀. Ṣé ti understand? So ó lè ní anger issue fine jealousy ní gbọ́dọ̀ ní stage èmi náà fara mọ́ kóbìnrin máa bà nǹkan jẹ́ o. Lábẹ́ bó tilẹ̀ wò kó rí. But síbẹ̀síbẹ̀ ẹlẹ́ran ara ni gbogbo wa and there is limit to human endurance. Àwa obìnrin a need láti máa wọlé wò ká máa wo tébù tá a fẹ́ jókòó lé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ká wo ẹni tó kúrò lórí tébù yẹn ká fira wa sípò ẹ̀ kí ló fà tó fi kúrò ń bẹ̀. Ask question, don't just fall in love. Àti máa ń fall in love stupidly jù mo wà lára wọn o parents ni mí lára àwọn tó máa ń fall in love rádaràda. Ara wọn ni mo wà. But one thing about me one more tell me ni pé I can love 100% when I hate you I will hate you 100% lẹ́sẹ̀kẹsẹ̀ ni. When I want to leave I leave immediately. So not everybody can do that. So please Sister Iyan Aladuke, all these things we are saying people will screenshot it you will see it. All I want people to be doing right now is to encourage it. Maybe we should just stop the act of apportioning blames. God bless you. Social media, fine. Oh, help. We get to die a lot of wala sile. Tabati debi kon kamale láti drop cotton. So that etama baje koni pọ̀jù nǹkan tá fẹ́ tún ṣe lọ. Me, I'm not going to support the fact that she should even have it at the back of her mind that she's going to go back to a man who mess you up in the public. You can't stand it, my sister. I'm telling you what I know, and I have been in the shoe. You can't. And the fact that you are a caterer, and you don't know you are a strong woman. I don't want to negotiate that with anybody. You are super strong. Nínú iṣẹ́ tí ò ṣe fojú rẹ̀ náà níṣẹ́ iná dídá. So a woman doing that for years, you are strong. You can do this. You can do this. Even if as far as if you can just let go. If he wants you to sign anything, just go ahead and sign it. Kí wọ́n wá wo Ọlọ́run àtọ̀nkù Fẹ́mi. Fìdálẹ̀ for long. If you can do it, it's very hard. It's easier said than done. But ó ṣeé ṣe tó bá láwọn èèyàn tó dá around you. We are about of maybe the same age or maybe I'll be a little bit older than you. So I know what I'm saying. It's not easy. Mainly because you need a special need child. But I want you to see it as a blessing. Start by seeing that boy as a blessing. When you start seeing that boy as a blessing, you can pick it up from there. And what won't all on mashi? To baje we pe won jẹ̀bi yẹn o. Sit down, judge yourself, think about it. Ask for forgiveness from God. Ibi tó rí pé wọ́n fúnra rẹ̀ ti ṣàṣìṣe tó jẹ́ kí nǹkan yìí wáyé. And God is an ever forgiving God. Tá bá ti bẹ̀ ó máa gbọ́. Ọmọ ẹ̀dá la máa ń bẹ̀ tí ò ní gbà. Sit down, be truthful to your God. Be Ọlọ́run ẹ láàyè. Níwọ nìkan àtẹlẹ́dàá ẹ pé kó foríjì gbogbo àṣìṣe tó ṣe nínú ọ̀rọ̀ yìí. Ọlọ́run á foríjì. Ọba aláforíjì. Then accept your son as your blessing. Don't ever fi ọjọ́ kan rò gẹ́gẹ́ bí wàhálà nínú ìṣẹ̀mí ayé ẹ̀.
rí gẹ́gẹ́ bí ìdùnnú tó sọ kó dẹ̀ fọkàn tọ́lọ́run wá fi yòókù lẹ̀ fọlọ́run. In fact, if you can do it, so I know what I'm saying. I'll keep emphasizing on it. If you can do it, just sign whatever they want you to sign. Tó bá fún any paper, má gbà. Má gbà lọ́wọ́ wọn. If you can do it, aláàánú á wá láti gúúsù àríwá ìwọ̀ oòrùn àti ìlà oòrùn. Ọlọ́run á wọlé ẹlẹ́dàá ọmọ yẹn. Á wọlé ọjọ́ tó dùbúlẹ̀ báyìí tó ṣe tó mọ̀ pé irú ọmọ àlùbáríkà yẹn lọ́lọ́run fẹ́ fún ẹ. Àrùn aláàánú wa aláàánú tí wọ́n pàápàá ò lérò tó fọkàn sí tó jẹ́ pé ariwo yà á mú wá fún ẹ Iyan Aladuke Adetayo, you are my namesake. You are my namesake. If you can just hear this stupid voice tonight, use it. Pain tó kéré jù má gbà lọ́wọ́ Uncle Femi. Ó máa ń tètè jẹ́ kọ́nà ó là tó bá jẹ́ pọ́n jẹ̀bi ẹ̀. Tó bá jẹ́ pé ìyànà rò pa wọn fi jẹ́ ọba mi fìyà jẹyàn ó níbi tó fẹ́ di fún yàn ni. Tọ́ba mi bá fààyè gba ẹ̀dá láti fìyà jẹ̀dẹ́ ẹgbẹ́ ó ti níbi tó ti fẹ́ di fún ẹni wallahi billahi ilẹ̀ tí láwà. Just go and think about it. Pray vehemently. Instead of talking to people, instead of giving interviews, instead of then stop talking to people. No one loves you like yourself. People you're talking to bá sọ 1, 2 ni wọ́n lọ ń sọ níbòmí. Àwọn tó sọ 2 fún wọ́n fi 1 kún láti 3 níbòmí. The more you talk, the more you complicate your issues. Anything marital, Ọlọ́run ni kò bá sọ. Ó máa gbọ́, ó máa ń gbọ́. Létí Ìgbàròyé ni ó ń gbọ́. I don't know how you call your own God o. He listens. And one thing about ọkùnrin òde òní tí ò yé àwa obìnrin ni pé àwa tá bá ti rí jájẹ díẹ̀díẹ̀ kò rí lè tọkùnrin lọ́rùn o. You can only 15% ló máa ń ní lọ́ọ̀kì kan lọ́kùnrin tó yẹ pé tó bá dáa fún wọn wọ́n gbà bẹ́ẹ̀. Àwa tó kù a máa ń wọ̀n lọ́ọ̀kì because kò kọ́kùnrin tó fẹ́ kó bìnrin òun kó níjó òun lọ. So there is so many sides to these coins. Kì í ṣe méjì nìkan gan. Ọ̀rọ̀ yín, if I say I should start talking about èmi á tún gbé lọ bòmí. Èmi á tún bá yín gbé lọ bòmí. Tó yẹ pé àwọn èèyàn tún wò pé àwọn òde ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn lọ. But I don't want to go into it. I just want people to start encouraging you that you can do it. You are strong enough to start again. And you are going to make it. I swear to Almighty God. Just give yourself time, pray, and love your son. Love yourself, love your son. Má dẹ̀ bá Uncle Femi jà. Ọba ti sọ pé divorce, sign, make peace with him, greet him. Ọmọ kan tó ń pè ní wọ́n wá náà léèyàn lórí. Do all those things and by the grace of Almighty God, Sister Ajoke, káwọn èèyàn máa bá wa encourage wọn. Ẹ jọ̀ọ́, encouragement ni kẹ́ máa bá wa fún Iyan Aladuke. Encouragement, àdúrà, ní kọ̀kọ̀, ní bàbá, Ọlọ́run á dẹ̀ ṣe. Lágbára Ọlọ́run, ọmọ yẹn ò ní jókòó. Orúkọ tẹ́ sọ. Èrò mi ò mẹ́ni tó bá yín sọ. Wọ́n tẹ́ ẹrù tẹ́ fi sọ. Àrídùnnú. Iyan Aladuke. Wallahi ta'ala ismaila lasilawa. Ọmọ yẹn á gbórúkọ yẹn jáde. Àmín Jésù. Àmín Jésù. Don't abandon that boy. Don't let anything, because if you go into depression, ọmọ yẹn á jìyà o. Tọmọ yẹn bá dẹ̀ jẹ̀yà, ìyà tiẹ̀ náà ni o. So I will just say that to you. So depression will come, but má fàyè gbà depression yẹn. Don't please, má fàyè gbà. Ọlọ́run á gbà fún yín. Ọlọ́run á dúró tì yín o. Bọ́dá Fẹ́mi, ẹ̀yin náà ní ṣubú o. Àmín o. Ẹ̀yin ṣubú ẹ̀gbìn. Bí tẹ bá lè jókòó sí, tẹ ti lè rò. Ẹ̀yin náà rò ó. Ẹ rò ó. Bóyá tẹ bá ń kírun lọ́wọ́ ni. Bóyá tẹ bá lọ áráàmù tẹ máa ń lọ yẹn ni. Ẹ jókòó, ẹ tún ọ̀rọ̀ èrò. Ẹ tún rò dáadáa. Kẹ́ ẹ ṣàtúnṣe ibi tó wà yẹ kẹ́ ẹ ti ṣe o. Ibi tẹ bá ti mọ̀ pé ẹ ti ṣàbòsí. Tẹ mọ̀ pọ́ bá mi ò fábòsí. Ẹ lọ túbẹ̀ ṣe o. Thank you so much. Àlọ́ ti lọ báyìí o. Àbọ̀ padà bọ̀ o. Lọ́tùn, lósì. Thank you, everybody. God bless you, sis. God bless you. Nail stitches. Nail hand. Pesando. Ekale. Ìyá mi. Ekale gbogbo ẹ̀yin abiyamọ. Ekale gbogbo ẹ̀yin obìnrin. Tí bá sọ fún yín pé níjọ́ ilé ayé tí mo ti di ilé ayé mi, this is first time tí mo sọ̀rọ̀ lórí social media. Oh, bless you. I have a shop. Mo kàn máa ń ṣe màá kọ́ ṣe fídíò mi màá kọ́ jù síbẹ̀ máa ń tijú. Bless you ma. But Àjọkẹ́ orúkọ mi nìyẹn. Yes ma. Àtànà
tí mo wà lórí kíní mo kàn kíni Ọlọ́run Elédùmarè kò ń ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ sáládùn ni kò ṣe Iyan Aladuke àbí kílẹ̀ Iyan Aladuke kò ń ṣe pé kò ṣẹlẹ̀ séèyàn rí but ọ̀nà tó ń gbé gbà yẹn ó ti le jù ọ̀nà tó ń gbé gbà yẹn wọ́n bá tiẹ̀ wo ti abiyamọ kó wo ti ọjọ́ tó kọ́kọ́ yẹnu sí pé mo nífẹ̀ẹ́ kó bá tiẹ̀ wo mọ́mọ́ ẹ̀ lára kò ń ṣe big deal àwa gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí náà láti rírí mi ì sọ̀rọ̀ lórí social media rẹ̀ but ó touch heart mi mo ń ké bí ọmọ bébì ni mo ń sunkún lánàá ni èní náà mo ti sunkún mo ti wà lórí kíní ẹ̀ ńgbà tó ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ń sọ mo kàn ń ké ni pé kí làwọn obìnrin ṣe gan-an kí lè ṣe wà kì í ṣe Jésù bẹ́ẹ̀ ládẹ kì í ṣànàbí tá a lè ṣe mistake Jésù bó ṣe mistake ànábì ṣe mistake ká lè dáadáa títí ká níwà títí ká má ṣe mistake wọn bá tiẹ̀ wá wò ó kàn pé kàn bá wí ó wá pọ́ ní ìṣẹ̀fọ́díndí ọdún kan ọmọbìnrin náà mi ì sọ pé nǹkan tó ṣe ọdẹ ẹjọ́ ẹ̀yin abiyamọ ẹ dáríjì mi tí bá ṣe mistake mi kì í sọ̀rọ̀ lórí kíní mo lè má mọ̀ sọ dáadáa but punishment tó fún wọn yìí ṣé kò tó kó dáríjì ni ọmọ náà ò dẹ̀ fi ilé yẹn lẹ̀ kò fi ẹ́ lẹ̀ fún odindi ọdún kan 12 months lórí kíni ẹjọ́ ṣó ti gbé orí Fẹ́mi sínú gbà ni ṣó borí Fẹ́mi nínú gbà ni wọn ò borí Fẹ́mi nínú gbà náà Fẹ́mi tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ èkó ṣoògùn sí nǹkan Fẹ́mi ń lọ sókè sí ni ẹ pé kẹ́ bá wí ibi tó ń tojú bọ̀ má tojú bọ̀ mọ́ fáǹfààní ara tiẹ̀ gan torí wọn kìíní tá à ń sọ yìí náà ẹ bá ń kojú bọlé kiri wọ́n fògùn fẹ́yàn fáǹfààní ara ẹ̀ kò ń ṣe fáǹfààní ọkọ ẹ̀ nìkan kó dẹ̀ bá wí kó tẹ̀ wá bínú wùrùwùrù kó máa kúnlẹ̀ kó máa bẹ̀bẹ̀ máàmì ẹ̀ má bínú dádì mi ẹ̀ má bínú ẹ̀jọ̀ torí ọlọ́mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní tí bá tún ṣe bẹ́ẹ̀ báyìí ní kẹ́ ṣe ẹ̀dẹ̀ wa mi mọ̀ mo tún wá fẹ́ béèrè àbí nǹkan yẹn ju báyìí lọ ní tẹ́yìn ò rí mọ̀ tẹkàn ń rò pé nǹkan tá à ń sọ yìí ni because mi ì rò pé ó yẹ kó lè tó yìí ẹgbà mí abiyamọ mi mọ̀ pé ó yẹ kó tó iṣẹ́ tó bá ti wá rí báyìí ẹ má jẹ́ kí n tàn yín èmi ò kí n tú yìgì mi ní kó padà síbẹ̀ mi dẹ̀ ní kó má padà because tó bá kọ wájú sí kó ta tó bá kẹ̀yìn sí tó kó ta because mi rò pé nǹkan táwa ń rò yìí ní nǹkan tó ṣe tó le tó yìí mo dẹ̀ rí pé nǹkan tó máa ń báyàn ní ìgbésí ayé jẹ́ jù nílẹ̀ yẹn ní àwa Yorùbá especially ẹ jẹ́ ká gbàgbé ìlú àwọn ẹ̀yà míì ní wípé kí obìnrin kó yún àlè kan dẹ̀ ká mọ́ bẹ́ẹ̀. á dá fún yín. tó bá jẹ́ pé ó ti ká mọ́ bẹ́ẹ̀ lálẹ́ rí tó fi yẹn para tẹ́lẹ̀ kó wá mélèé tó fi ṣe scapegoat kó jẹ́ ká mọ̀. kò wá yàn lè nìyẹn mo débì kan wọ́n sọ fún mi mo bọ́ka mi jà mo fọ́ TV yes kò dá àwọn ogun obìnrin ló máa ń ba nǹkan jẹ́ nǹkan tí gbogbo wa yìí náà lè kẹnu bò ní pé Aládùkẹ́ ilé ayé ẹ má pa aṣọ ọkọ ẹ ya mọ́ má ba nǹkan jẹ́ ìfẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kú àtọkọ ẹ má ba nǹkan jẹ́ kódà kó máa lù ẹnu ilé báyìí kan kígbe pé káyé gbà ẹ ní má ba nǹkan ẹ jẹ́ ń ta lè báwí fún ni ọmọdé sì ni ìfẹ́ ṣẹ̀jẹ̀ wá rí ìfẹ́ tẹ̀ ń wò yẹn ìfẹ́ máa ń sọ ọlọ́gbọ́n dòmùgọ̀ ni o that lady she's smart but ìfẹ́ sọ́dọ̀dẹ̀ because ọmọ tọ́nu ti ta oúnjẹ láti on age 20 ló ti establish restaurant ṣe sọ tuntun fún yín ìyá tó bí mi oúnjẹ ló ń tà grandma mi oúnjẹ ló ń tà ẹ̀gbọ́n mọ sí mi oúnjẹ ló ń tà bí ṣe wá wà yìí instead tí mo fi ṣí ṣọ́ọ̀bù aṣọ gbogbo ẹ̀ aṣọ ni mò ń tà látẹ̀kọ̀ oúnjẹ ló yẹ kí n máa tà mí lè ṣe ni
ibi tó bí mi sí ti máa kiri ráìsì láàárọ̀ after tí bá dé láti ilé ìwé tí máa gbé ráìsì tí máa kiri ni mi lè ṣe iṣẹ́ alágbára ni bó ṣe wá rí yìí mo wá bẹ̀ Ọlọ́run fún ẹ pẹ̀lú ọmọ owó ẹ àwa là ń wò pé ọmọ yẹn ò ní ìkọkàn ọmọ àrídùnnú tó sọ́nà ló ń jẹ́ mo fi wákàtí tá a wà yìí ní Nàìjíríà ó dẹ̀ pọ́n ti wà ní òru àwa wà ní alẹ́ fi bẹ̀ Ọlọ́run fún àtúrí kọ̀ọ̀kan tó fẹ́ dáadáa fún ẹ àti àwọn ọmọ tó jáde nínú wa Ìyá Aládùkẹ́ wà láìtàláì sùmọ́bí láìlásílà wà ó máa ráàánú gbà. Àmín. mo wá bẹ̀ má wàá dá àìsàn burúkú síra ẹ débi pé tí oore yẹn bá dé o máa fi wo àìsàn because tó bá develop nǹkan tó yẹ pé kò lè kí ọmọ tó wà lọ́wọ́ ẹ yẹn má fìyà jẹ o má fìyà jẹ gbogbo bíkíbi tó wà ń sìn mú aṣọ ẹ kó dìde lórí ẹsẹ̀ ó dàbí ọmọ tí mo bí gbẹ̀yìn ni mo bímọ láti 6 hours mi lè dìde wọ́n ti ń gbé mi mo náà mo mi dà ọ́n náà ló wà lórí bẹ́ẹ̀dì yẹn mo náà mo fẹ́ rí ọmọ mi mo dẹ̀ pọ̀ wọn náà sí yẹn mo ní ó yá wọ́n ní mi lè dìde sí mo ní máa dìde ẹ gbé mi lọ́wọ́ ọ̀tún ẹ gbé mi lọ́wọ́ òsì tó rárúgbó ara mo fi bí ọmọ náà ni mo ní ẹ gbé mi lọ́wọ́ mo dẹ̀ dìde lórí ẹsẹ̀ mi wàláhì gbogbo nǹkan tó ṣe mí lára dẹ̀ lọ mo fẹsẹ̀ dìde lórí ẹsẹ̀ dìde sọ fọ́lọ́run pé ó yá ó ti dìde wọ́n fún ẹ ṣọ́ọ̀bù èmi ò bẹ̀ wọ́n torí pé tó bá fún ẹ ṣọ́ọ̀bù yẹn tó bá wà ń bẹ ìbànújẹ́ ni ṣọ́ọ̀bù yẹn jẹ́ fún ẹ nísìn tó bá ti rántí pé ṣọ́ọ̀bù ti lágbájá ìfún mi bọ̀ tọ́lọ́run bá pèsè tọ́lọ́run lè dìde àánú ní gúúsù láríwá nílà oòrùn fún ẹ kọ́wọn èèyàn dìde kó gba ṣọ́ọ̀bù mi èrè ó máa wọ́ ẹ wá bẹ̀ ó dé má tà ó má tà torí gbogbo àwọn tábà ti lè jókòó a máa ń ràánú gbà kò sí mo lè rí i pé nǹkan kan wà lára ẹ̀ tí Fẹ́mi náà ò tí ì mọ̀ tí Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yé Fẹ́mi torí èmi ò mọ ibi tó ti wá mi mọ ohun tó ṣẹlẹ̀ mi mọ ohun tó ṣẹlẹ̀ mo kàn sọ ohun tí mo rí ni pé ọmọ yìí ní àlùbáríkà lára bó bá dẹ̀ jẹ́ pé ìwọ kọ́ tó jọmọ tó gbé dání yẹn ni kò ní kí Fẹ́mi jẹ́ kó kúrò lára òun Fẹ́mi ò rí báyìí tẹ́lẹ̀ àmọ́ Fẹ́mi náà Fẹ́mi ò rí báyìí bó bá tiẹ̀ ṣẹ́ lọ ó yẹ kọ́wọn òbí ẹ̀ náà jókòó kán wá jókòó kán wò ó pé àmọ́ bóyá ọmọ yìí tó gbé dání ìnàbọ̀ ọmọbìnrin yìí níràwọ̀ ẹ̀ máa rántí Fẹ́mi lọ́wọ́ ìràwọ̀ máa ń ranra wọn lọ́wọ́ o tíràwọ̀ kan bá kúrò lára kan Ọlọ́run ò ní jẹ́ kó ṣubú o ẹ bá Fẹ́mi sọ̀rọ̀ kó bá yàwó ẹ̀ sọ̀rọ̀ kó bá sọ̀rọ̀ bí ó bá tiẹ̀ ní fẹ́ mọ́ kó máa bá sọ̀rọ̀ kí dùnú wà kó rí i pé lẹ́yìn yẹn ní ìfẹ́ ní ọgbẹ́ ẹ̀kọ́ tó ń ṣe o kò ṣe pé bóyá fífẹ́ tí Fẹ́mi àbórí ìwé gbọ́dọ̀ fẹ́ he love you for real. tó bá pé nǹkan tó dánwò yẹn tó bá pé Amẹ́ríkà bí ló ti dánwò especially ṣe rí Texas wa yìí tó bá ní ọkọ tó nílé ṣe rí ilé tó níyẹn tó bá ti ní kó tó ṣe ìyàwó ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní ẹ tó bá ń gbé Texas tó bá wà ń bẹ̀ dìmọ̀ nǹkan ti jọ ṣe ìyàwó yẹn gbogbo nǹkan tẹjọ ní Texas ẹjọ ní torí ẹ tó bá ń ṣe àwọn kinní tá a máa ń ṣe lọ́wọ́. Neil, after mommy you will speak now because after you I'm going to sleep. ó dá ọkọ mi o ò lè rálé o ò lè ṣe kọ́kọ́ tó bá dẹ̀ ra ọkọ tó bá fẹ́ ẹjọ́ máa pín ni ó wá ṣe bẹ́ẹ̀ nìyẹn ọ̀nà ọmọ yẹn sọ nǹkan kan pé òun ò tiẹ̀ ní ìdí property ẹ̀ pọ̀ kó fún òun ní ibi tóun ti tajà ó wá fún náà nìyẹn ẹjọ́ Àjọkẹ́ ọmọ yìí máa rọ́nà lọ kó kàn dìde kó ṣara gírí kó má bọ́ bàtà sẹ́nu ẹ̀ kó má fọwọ́ lé léjìká kó dìde bó bá jẹ́ pé ṣẹ́bi kan ló fẹ́ fi kọ́wọ́ síta pé mo dúpẹ́ fún gbogbo yín o ẹ ṣe gbogbo ẹ ti yanjú kó wá bẹ̀rẹ̀ ó yá ṣé o ti rílé o ti gbalé ó yá báwo ni màmí ẹ̀yẹ wá jókòó tọmọ yìí mo gbọ́dọ̀ bọ́ síta sí ọmọ ṣé oúnjẹ yìí ẹ̀yin kọ́sítọ́mà mi máa ó kùn nígbà báyìí wàláì ó máa rọ́nà lọ ẹ rí i pé a máa fi sọ̀rọ̀ sọ lórí kí ní Àjọkẹ́ yìí padà Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ Àjọkẹ́ tiẹ̀ náà ní bàjẹ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹwà bíi àtàwọn tó ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ti lọ gbogbo yín ilé yín ò ní bàjẹ́ ọ̀nà yín ò ní dàrú ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o gbogbo ìgbà táwọn ọmọ yín bá wà lọ́lé ọkàn ò ní ràdánwò tó jẹ́ bí wọ́n lọ lágbára lọ àtẹ̀mí náà tí mò ń sọ̀rọ̀ ẹ ṣé gan ni ẹ wá lórí tì
God bless you, ma. Àjọkẹ́ ò ní Yes, ma. sọ̀rọ̀ sọ o. Àmì o Jésù, Wàá ma. máa rí sọ. Àmì, ma. Wàá máa rí sọ. Èyí Àmì, tó ma. máa ṣì bí òní dẹ̀ nù ẹ̀. Àmì o Jehovah. Lágbára Ọlọ́run, ilé ìwọ náà ò ní dàrú. Àmì o Ọ̀rẹ́ Jésù. ò ní dàrú. Àmì, ma. Ọlọ́run á jẹ́ wọn ọmọ ẹ̀ sí. Àmì Jésù. Ò ní ṣiṣẹ́, ò ní Àmì ṣìjẹ́, Jésù. ò ní ṣe, ò Àmì ní Jésù. ṣìlẹ̀tẹ̀. Àmì Bẹ́ẹ̀ náà Jésù. ló dẹ̀ máa rí fún gbogbo ẹ̀yin tẹ́ wà Àmì bí. Jésù. Àti ọmọ yẹn náà níbikíbi tó bá wà Aládùkẹ́ kò ní ṣe o. Àmì o Jésù. Wàhálà ó máa ná kìkì o. Àmì Ó o. máa rí iná, ó máa rí lò, ó máa rí jẹ, ó máa rí mu. Àmì. Ọlọ́run máa daṣọ àṣírí bò. Wọ́n tú síta níwòwò níta, Ọlọ́run máa faṣọ bò lára. Àmì. Fẹ́mi náà, Ọlọ́run náà kò ní ṣubú o. Àmì Jésù. Ọmọkùnrin lèmi náà ní jù. Bẹ́ẹ̀ni. Obìnrin ẹyọkọ ni mo ní. Fẹ́mi náà ò ní ṣubú. Àmì. Tó bá jẹ́ pé àṣìṣe ni Ọlọ́run á tètè pè padà. Àmì. Tó bá dẹ̀ yẹ pé ibi tó fi sí náà ló fẹ́ fi sí, Ọlọ́run á bá mi tún Aládùkẹ́, á bá mi gbé dìde. Ibikíbi tó bá wà, ibi tó bá nawọ́ sí, ó máa ráàánú ni. Àmì. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmì. Ẹ ṣé ọkọ mi, ó dàárọ̀ o. Ṣé ma àgbà yín adalẹ o lórúkọ Jésù yìí Nàìjíríà ọmọ yín. Love you too, ma. Thank you so much, ma. God bless you, ma. Thank you, ma. Ẹ ṣé gan. À ń lọ sí. Àjàjọkẹ́ jẹ́ àsọ fún pé every show wa báyìí la máa bá polówó. Èmi ẹ sọ fún pé èmi fẹ́ láti wá jẹun. A máa polówó ẹ̀ lórí bíbá ẹni. Every show wa bá Èmi ti máa máa jù sórí péèjì mi. a máa jù sórí péjì ní every Bàbá day. aṣọ ojú ẹ̀rì ni máa jù sórí péèjì máa máa polówó fún. I Ní don't péjì care. tá a bá ti bẹ̀rẹ̀ show a máa polówó fún every time ni. Ó dìde. Ó dìde, ẹ má jẹ́ ká máa ṣe gbogbo eléyìí. Kẹ́ Ó má ti dìde, bá ẹ sọ̀rọ̀ ẹ ká sọ ní pé kó àdúgbò dìde. dìde. Tí ò bá rí Kó lọ ṣọ́ọ̀bù wá yẹn ṣọ́ọ̀bù, gbà. ó tiẹ̀ jẹ́ Ẹ kékeré wò kan kó lọ wá ó ṣọ́ọ̀bù. dàbí pé wọ́n máa ń gba lónìí ní Nàìjà dáadáa. Lónìí wọn ò dẹ̀ lé. Ó ti ní experience gbogbo ẹ̀. Kẹ́jẹ́ ká lọ gba ló kó lọ dìde kó lọ gba lóhùn. Ó wá ṣọ́ọ̀bù yẹn. Kábẹ̀rẹ̀ sí máa polówó fún bíbá àti Ọlọ́run agbárí ojú kú kára gbogbo ọ̀pọ̀ tó máa rà wọ́n bá sí àtọ́bárí kókó sílẹ̀ kó dìde. Gbàrọ̀ Ọlọ́run ẹ ṣì ṣé láwọn gan. màmá tó ń bá ṣóúnjẹ dáadáa. Kó dìde kó dìde kó kọ́sọ́mọ̀ ẹ̀ máa lọ kó dìde. Ọkọ kan ni ò ní kéèyàn kú o. Ọkọ kan ni ò ní kéèyàn kú. Kò sí ìkọ̀kọ̀ tó máa ṣe. Kò ṣẹ́rí. Tí Aládùkẹ́ bá bẹ̀rẹ̀ sí ní rówó lé ní kò ní rántí Fẹ́mi mọ́. Bẹ́ẹ̀ ni bá bẹ̀rẹ̀ sí ní rówó ní bí mo ṣe wà yìí tí n bá rẹ́nìkan tó fẹ́ lọ ṣe nǹkan Nàìjíríà ni òní anywhere ni wọ́n máa ní kọ́ a máa gbóúnjẹ fún bẹ́ẹ̀ ni. kọ́ máa gbóúnjẹ fún báyìí ni. Ẹ ṣé A máa gan. gbóúnjẹ fún. Tí bá ní nǹkan rẹ̀ ṣe Nàìjíríà báyìí máa lò báyìí ni. Yes, ẹ rí. Ó máa kó dìde kó dìde. Ẹ ṣé gan ni. Thank you so much. Gbogbo kinní ẹ̀ báyìí gbogbo nǹkan ẹ̀ báyìí pátápátá ló ti wà locked up báyìí ní shop kò ní any equipment. Everything is being locked tó jẹ́ nǹkan kékeré kò fi bẹ̀rẹ̀ kọ́kọ́ padà àti Àjọkẹ́ kọ́lọ̀ máa fi ṣe kọ́lọ̀ máa fi bá wa bí ńlá. Ó dìde kó dẹ̀ tó bá ti dìde báyìí tó ti ṣíṣọ́ kó máa sọ fún wa a máa polówó ẹ̀. It's not about pé divorce tàbí mo eléyìí wickedness ni. On wicked but Ọlọ́run á bá mi ṣàánú ẹ̀. ọkọ ẹ̀ tí lóun wọ́n ti ń wálé wọ́n ní she needs accommodation first but ọkọ ẹ̀ ti ń wálé fún wọ́n ti ní kó lọ wálé so ń wálé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń wálé báyìí ọkọ ẹ̀ ní kó lọ gba flat lóun àsanwó ilé ẹ̀. Lẹ́yìn tó bá ti rí lé báyìí kó wá ṣọ́ọ̀bù kan báyìí kó dẹ̀ kíní ẹ wò èmi máa bá ṣe ní ìdí àti ní pé kí n pè mo máa bá ṣe what did they call it on the kíní ni máa bá jósì gan wà láì máa bá polówó ẹ̀ máa bá máa ṣe and this platform we promise you pé every show tá a bá ń ṣe báyìí la gbogbo wa máa fún ẹ ní time láti bẹ́ẹ̀ polówó la máa polówó fún ẹ. God bless you gbogbo èèyàn abiyamọ ẹ ṣé gan. Èmi ò kí irúbìnrin ẹgbẹ́ mi kó fọ̀ mí gbàgbọ́ ọmọlàdé ti mí fọ̀. Nǹkan tó kẹ́ ẹ̀ mọ́ Ẹgbẹ́ tó pa tó mí ṣe lẹ́kùn ti yẹn ṣe ni pé àṣìṣe òkọgbọ́n kò sí ẹgbẹ́ sátani ò lè tí ò lè ṣe. wọ́n yí ẹ̀. Àwọn àgọ́ àti ṣubú rí Ọlọ́run dẹ̀ tó gbé wá jẹ́jẹ́ ti fi ṣá ẹ pa obìnrin tì fún wọ́n yí ẹ̀ ọdún kan ẹ pátì fún ọdún kan kò torí ẹ̀ jáde kò torí ẹ̀ kúrò ń bẹ̀ kò torí ẹ̀ ṣe anything kò torí ẹ̀ rojọ́ síta kò lọ sórí social media at the end of the day náà nǹkan tó ń pa mọ́ra yẹn àfìgbàtẹ́tù níwòwò síta nǹkan tó pa mí lẹ́kún nìyẹn ò pé what. ẹ ṣé àti gan. Àjọkẹ́ nìkan wà tó jẹ́ bóyá now kìíní stitch ṣọ́wà lówó kè ní mi tí ẹ̀rí nǹkan tó kọ́. ẹ ó ti sọ ọ́ ti fẹ́ sọ̀rọ̀ nail stitches ó yá. ẹ jẹ́ kan yẹn nail ní mi tí ẹ̀rí. nail ni ó yá àbí nails yá. èèyàn kan ní mama beauty stombo ní ṣọ́ọ̀bù yìí Texas ní ṣọ́ọ̀bù mi wà. Texas náà wà ó yá. Texas ibo ni ẹ wà o. ẹ follow wọn please help me to follow her ẹ ká gbọ́ kí nails sọ̀rọ̀ kí mi lè lọ sùn. Ó ṣe ọkọ mi ebi ò ní pa ẹ́ Àmín o. Dallas ni. ẹ bá mi follow mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi rajà lọ́wọ́ wọn o God bless you all. Ẹ jọ̀ọ́ ẹ follow mi màá
send the number. Beauty stores. Okay, beauty store. Okay. Pretty much. Okay, you will talk after Nas teaching. Nas teaching. Yes, Babatunde Monserrat. Babatunde, you are welcome. Miss, not Mrs. Ma. Miss Babatunde Monserrat. Babatunde Monserrat. My network is more from both torí mi ní pẹ́pẹ́ sọ̀rọ̀. Alájà Tawakat fowó ṣeré tí wọ́n bọ́lẹ̀ lẹ́ẹ̀kan wọ́n gbọ́ sórí mi. Mọ́mí ìtàn ṣẹ̀ṣẹ̀ orúkọ mi yìí náà mo hope àwọn náà wọ́n pa sórí mi. Alájà Tawakat tí wọ́n sọ̀rọ̀ nípa yìí. From the beginning to Baba the end. Okay ma, thank you. Mo sure pé mi ni mo kéré jù nínú bọ́ọ̀sì yìí. But mo appreciate wípé ẹ̀rọ tí pé mo jẹ́ ọmọ kékeré láàrin yín tẹ̀sí fẹ́ fún mi ní audience. Everybody may see it as Auntie Aladuke is being maltreated or she's being wicked upon. I don't see it that way. Okay. And mi ò support Brother Femi, mi ò against Auntie Aladuke torí n tó ti ṣe mí rí ni. Gẹ́gẹ́ bí ọmọ kékeré tí mo dẹ̀ ti rí n tó ju ọgbọ́n ọpọlọ mi lọ, tó ju ọgbọ́n mi lọ, tó ju ẹ̀mí mi lọ. Tẹ̀rí mẹ́tọ̀dù tí Auntie Aladuke ń lò yìí, tí wọ́n go through yìí, let me use that word. Ohun tèmi náà go through nìyẹn. For a year, 2 months before I cried out to the space of social media. And Ọlọ́run ọba sọ̀rọ̀ gbà yí mi ká pẹ̀lú àwọn èèyàn ńláńlá tán rí mi rí. Àwọn èèyàn. In fact, tí nǹkan kan bá tún wà tán pè ní èèyàn, ṣé ti Muslim ni, ti Christian ni, tàwọn tó jẹ́ pé they are not even religious. Allah really blessed me with people. In fact, ó kwara nǹkan tó lọ́n fi jẹ́ kí business mi ó wà ní limelight lénìí. But ṣé mo wá rí gbogbo kíní yìí ṣe ní rọrùn? Same way everybody is supporting Auntie Aladuke today, giving us certain words, so people were giving me certain words. But were those certain words really solving the solution? Were those certain words and all the love and cares really solving my problems? Mi ní parọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wà nù bíbá yìí o. Kò solve problem mi o. Ìdí tí ó dẹ̀ fi solve problem mi nìyí. Ṣáwọn èèyàn support mi financially ni. Ṣáwọn èèyàn máa pè mí lọ́sàn-án lóru bá mi rọ sọ̀rọ̀. Conference calls here and there. I won't lie to you, àwọn èèyàn fi tí wọ́n lẹ̀ wọ́n gbọ́ tèmi. Live chats everywhere, especially on the space of Facebook at that time, Odori TikTok. Ṣáwọn kìíní yìí ìṣòrí lè fún mi ní consolations ṣá. Kò fún mi o. Ṣé mo tó padà solve problem mi? I returned back to God. Mo realize wípé in tí mo nífẹ̀ẹ́ jù sí lọ́nà ọba fi ń dà mí láàmú. I may be a bit spiritual, and this will be helpful to everybody. Tí wọ́n bá ń gbọ́ mi, ṣé rí n tá bá ti attach àti wájú sí láyé, Ọlọ́run fi ń dà wá láàmú ni. N tẹ́ bá ti gbé ní gègé ju títóbi Ọlọ́run ọba lọ, be it your man, be it your children, be it your business, be it your own life, just name that thing. Kíní yẹn Ọlọ́run mọ̀ fi dọ́là mọ̀ pé ṣòro gbọ́ngbọ́n ni. Ó dìgbà tó bá tó padà sọ́dọ̀ mi, kíní yẹn wá regulate. Ó padà sọ́dọ̀ Ọlọ́run ni o, ó regulate o. Èmi àti ẹni tá a jẹ́ iná àtomi, we are best of friends today. Alájà Tawakat tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. Títí àwọn Aládùúkẹ́ ò le tó ti wá kì í tí ì le kọ́nà mọ́jọ le tó ti wọn. They went far as 3 years. Stretch. Mọ́mí Nàìjíríà yìí lè ti gbàgbé ni àwọn gan gbọ́ sí ìbọn ìwọ̀n ìrògbò wọn kàn sọ̀rọ̀ ń parí. Ìyẹn sábọ̀dù sọ, boss lady sọ, Anamádáwá sọ, Mẹ́wọ̀láká sọ, Saheed Shittu sọ, the likes of everybody for 3 years stretch. There were no solutions. Everybody was speaking on my behalf. Top speakers non sorrow on my behalf. Ṣé mo wá rí solution? Mi ò rí solution. I went back to my God. I cried on my sujud. I refrained my heart. Wọ́n jẹ́ kí àwọn èèyàn sponsor mi tí mo lọ rá àwọn psychiatrist, tí mo lọ rá àwọn psychologist. People on social media contributed money and people spent their hard-earned money, especially people in diaspora. They spent their hard-earned money to give me full support. I wasn't even functioning well in my business. This Alájà Tawakat tí wọ́n kúrò ní orí tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. She was one of my customers. At that time, Ajatuka ni mi rí service render fún wọn well torí brain mi ò function. I lost customers.
As people were, in fact, boss lady advertised for me on her page, and people actually trooped in. All of the people I rendered service to that time, they came to me out of pay. I won't shano me, but when you stop and pay my shano and Aladuke, I won't lie to you. Was I giving them the good services they expected? No. I wasn't. Because I did not refrain my mind towards what God wanted. I would have been using Allah, but I don't want to be too Islamically. But me, Shento, were extremely religious. I'm not an extremist. But what worked for me, I picked Auntie Aladuke's number on her page. And I sent her a voice note when the first thing happened. During the time our friend and her were having some kind of issue, I think like a few months ago. And I sent her a voice note, not because I want to be too personal into her life, but I know that is what is likely to work for her. Same thing, it worked for me. My ex-husband and I began our Bua as 2020. Tí àǹtí yóò bá reframe mind wọn, tí ò kọ́kọ́ gbé ìfẹ́ Ọlọ́run ọba sí ayé rẹ̀. Sis, ẹ má bínú gbogbo life chat that everybody ń ṣe, yóò continue in the next 10 years. Ẹ mọ̀ revisit rẹ̀ ni. We ended us in 2023, and the only solution came from my mind because I refrained my mind. I rechanneled my love. Àwọn ọmọ tí mò ń pariwo pé mo nífẹ̀ẹ́ sí jù ń gbà yẹn, Ọlọ́run fún àwọn ọmọ yẹn gan dà mí láàmú, not because àwọn ọmọ mi ń hùwàkúwà. They were taken away from me. It is not those people that were wicked on me, but because I attached importance to something else other than God. Tẹ́ bá wo orí péjì mi ń ṣẹlẹ̀ ha o, mò ń wọ ṣòkòtò, mò ń gẹrun, mò ń ṣe kíní o, but mo gbé ẹ̀mí mi kúrò lórí gbogbo ohun tó lè dà mí láàmú lórí ẹ̀bùn tó jẹ́ páyé ni mo ti bá. Mo gbé ẹ̀mí mi, ẹ̀yin èèyàn tẹ́ wá ń bí báyìí, I'm not talking about Auntie Aladuke or anything. In tó ti work ìfẹ́ mi ni tó dẹ̀ ń work fún mi sí, mo wá ní peace of mind. Ṣé wá rí business mi yẹn, mi ò tàbí ti tẹ́lẹ̀ mọ́ o, but Ọlọ́run bá wá bá mi fàlùbáríkà sí gan ju ti tẹ́lẹ̀ lọ táwọn èrò pọ̀ lórí mi. I could render my service well now because my peace of mind is extremely, because me ò gbé nǹkan kan mi. Ṣé rí anything that wants to come first in my life now is God. After God comes my children, after God comes my business, after God, akaman sokini elenu ni ó need láti wá lọ́kàn wa gangan. First, your first thing in life is don't attach importance to humans, to things, to anything other than God. Then you will find peace in everything God has given to you as blessings in this life. Both children, both husband, both business, both your health, both your family. Then I do not see problems in anything again. Not that people must see ìdojúkọ kọ̀ọ̀kan. Ọkọ̀dà kọ̀ọ̀kan fàbí ti tẹ́lẹ̀ hàn. Ní ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí ìdààmú, ní ìgbà yẹn ni mo rò yí pé ní bóyá ayé mi ń da. Ìgbà tí mo wá padà sọ́dọ̀ Ọlọ́run, tẹ́pẹ́ tí n bá ti jí, màá kírun, mi ò kọ́kọ́ máa sáré ọmọ. Àwọn ọmọ yẹn ti wà lọ́dọ̀ mi lénìí. Tẹ́pẹ́ mi gan tún máa ń sọ fún ẹ̀gbọ́n pé mo bá láti jọ torí Ọlọ́run wá kó wọn ṣeré lọ. Because I realized that in Ọlọ́run ọba fún mi yẹn, mo wá gbé wọn jọ Ọlọ́run ọba yẹn lọ. We can be Christians. Ẹ bá jẹ́ babaláwo, ẹ bá jẹ́ Mùsùlùmí. Ẹ jẹ́ kí ọkàn wa kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run mọ́. Gbogbo nǹkan tó lọ́run bá wá fún wa wallahi kò ní dá wa láàmú. Ṣé rí Auntie Aladuke, wọn ò fẹ́ràn ọkọ wọn tó bí mi ṣe fẹ́ràn ọkọ mi. Ẹ bèrè lọ́wọ́ Alájà àti àǹtí kan báyìí, àti mọ́mì kan báyìí kan porúkọ mi ń sìn. Èmi tún lọ ń parọ́ mọ́ra mi pé mi ń ṣe ìyàwó rẹ̀. Mo ní èmi ní obìnrin tán máa fọ́ nínú obìnrin láyé mi mo yọ lórí burúkú jù pé mi ń ṣe obìnrin tí a fi ń tọrọ obìnrin, which was not true. I begged around. Ìmọ̀ àwọn èèyàn ńláńlá tèmi náà lọ bá. This family were not even bad. God just wanted them to know. Ọlọ́run kan fi wọ́n change life mi gan ni pẹ̀lú gbogbo ogun tí mo rí yẹn. Àwọn kọ́lọ́jọ́ group tèmi, èmi ni mo fẹ́ràn wọn ju bó ṣe yẹ kí n worship Ọlọ́run lọ. Ṣẹ́rí Auntie Aladuke bá, if she listens, I pray she watch this thing. She will relate that a lady, a girl, she can even call me a girl, to Keresi. She will relate that a lady has once sent this voice note to my, and she acknowledged it. She said, Auntie, thank you, ma'am. I am not here to bash her. If this thing continues, she cannot get solution. I did not get solution. Boss lady, also in support of me, Shoma Mirini. And Amaya was talked against me. And we are better bash family and ex-husband, Jimmy. Today we are all best of friends. Lónìí yìí peace ti wà àtọwọ́ mi dẹ̀ ní peace yẹn ti dé torí pé mo gbé kúrò pé èmi ni gangan Ọlọ́run ọba fẹ́ fi wọ́n dán mi wò ni. Àwọn ọmọ yẹn today did you know how God did it? November 12, 2023
I was frustrated. Mommy Allah Sulaiman, this woman will be on call with me. This woman ìyá dáadáa ni Ọlọ́run ọba ò ní bá mi fi kú pa yóò jèrè mi woman yẹn ó máa wà lórí conference call pẹ̀lú mi yóò mọ kò ní sùn a máa ní ọkọ mi ṣáà farabalẹ̀. This woman tried 2020, 2021, 2022 Mewolaka, the likes of them wọ́n ti pọ̀ jù boss lady Anamayowa wọ́n ti pọ̀ jù. Gbogbo wọn máa support mi wọn máa ní má ké mọ́ má ṣe gbá tí n bá tún ti drop phone màá tún pè wọ́n màá tún ṣe bó ṣe wá di November 12, 2023 mo kàn lọ ṣàlùwàlá ni and I went on my sujud and I was crying. I said Ọlọ́run ti sún mi ní ìfẹ́ báwọn èèyàn kankan sọ̀rọ̀ mọ́ please perform that goodness in your life mo fẹ́ padà sọ́dọ̀ rẹ mo sì ń sunkún ní òru. November 22, 2023 my children got back to Nigeria. Láì lọ kóòtù láì ṣe fracas kankan lórí social media mọ́. November 2022, November 14, 2020, November 12 ni mo lọ my sujud. November 14, 2023 mo ń dárúkọ jàre. 2 days to my birthday, Mubarak and I spoke. Lè sọ wípé Buhari ti ṣẹlẹ̀ lórí social media rí. Lè sọ pé àwa tá fẹ́ para wa ní lè sọ pé àwa family tá ń ṣépè fúnra wa lórí social media ni a sọ̀rọ̀. Mo kàn ní mùbàmùbà ó ní ọ̀dẹ̀ ó ti tánù rẹ̀. Ma, that was all, everything finished. Only ọ̀dẹ̀ ó ti tánù rẹ̀ mo ní wọ̀gbà kò mọ̀ jẹ́ àjàmọ̀ ìjàmọ̀. Mo ní mo ṣe sùjúdù ní November 12, 2023. November 14, 2023. Him and I spoke ní alẹ́. November 16 on my birthday, on my 34th birthday. That was the biggest celebration tí mo rí ní like mo ti délé ayé. I had a video call with my children on their school uniform when they were going to school in UK. November 22, 2023. He didn't plan it. He brought my children back to Nigeria. Today we are best of friends. Now one problem he will stand up for my problems. We are not married again. Me because I refrain my heart to what God loves, not to what I think I love. God bless you. Thank you so much for the inspiration. Thank you. I don't believe I take anybody's time, ma. No. I don't really want to come. But thank you for giving me this audience. And I hope this thing I say will be of help to everybody. Today, yes. Madam Yusuf Adebayo told me at one month back and front on social media. He came to visit me 2 months ago, 3 months ago. The social media circulated the video. Yes! Ìjà tí wọ́n gbóná jẹ́ ǹtẹ́ tó ń ṣẹlẹ̀ yìí lọ, ó gbóná gidi gan tó bí pé back and forth police station tí bá ti bú wọn bẹ́ẹ̀ wọ́n wá ọlọ́pàá gbé mi. Èmi tí mi ò kí ń ṣe tó máa ń rojọ́ kíní kan tẹ́lẹ̀, màá set kámẹ́rà ní tèmi náà di blogger. Bẹ́ẹ̀ ni màá tèmi gan dọ̀kọ̀ kó kí ni mo ti bring it down. Lérí lórí page mi mọ́, my page is starting on a fresh note now. Wow. Tèmi gan di blogger tẹ́pẹ́ àwọn tẹ́pẹ́ naturally I wouldn't have even encountered myself with. I became my daddy will call me now. My parents were not in support of me, of the social media saga, but I actually used that method. But it doesn't work. I will not tell you it worked. Until I refine, I'm still hitting on social media. People that still heard about my story, they still talk to me today. But ma, what actually solved that solution was that I went back to God. If I tell Aladuke, she may see it as a running path, but if she tries it, she should stop engaging with people on phone. She will be draining. I did it for years. I was drained. And when you can't find on social media anymore, fine. And I stopped preaching. I am now looking zoomy. I'm now healthy. I sleep and wake up in peace now. My customers that time, 90% of my customers that time, I was not functioning. Because she actually came to me out of pure love. If you get me not support your money, 90%, woman, mommy, if you can reach out to her, maybe our customer, she will go into the. I will share numbers of people with her. Mommy, customer come to Tibamida. Joe, one month for now, we have to make bashe. We have to make bashe. Me one.
mo kàn wò pé ọ̀tá mi kàn ń dààmú ni woman yẹn ń sìn mọ́mí alert tèmi àti bá sọ̀rọ̀ sí bóyá ẹ̀kan lóṣù làjọjọ́ ń sọ̀rọ̀ bàbá ni mọ́mí I've missed you I just want to check on you ọkọ mi ṣe dáadáa ni ṣé kò sí problem ní ìgbà yẹn màmá yẹn ojoojúmọ́ ní ìmọ̀ pé mọ́mí kìnìkan there was no peace of mind for me. I thought that mo ní àwọn èèyàn ò dàbí Ọlọ́run tó bá padà sọ́dọ̀ Ọlọ́run lónìí ó lè lọ wò pé àbẹ́lẹ̀ ha ni àbáwọn fanatic yẹn lọ́wọ́ péjì mi o èmi náà mò ń tọ́tẹ̀ mò ń lẹ́run ojú o ṣe ti understand mi ń ṣẹlẹ̀ ha o. àwọn èèyàn ti ń dáhùn wọ́n ní òótọ́ lẹ̀ ń sọ ń dá yín lóhùn. Thank you so children I much. wanted to kill myself for their love in my heart now is not in fact before anything in this life now my God myself even comes my children not God not children first. Thank you so much. I'm done talking now. Thank you. God bless you. Lord, your joy shall be permanent in Jesus' name. Permanent in joy. Pretty Modi ni o. Pretty Modi. After Pretty Modi, I'm going to bed. Pretty Modi. Mbole sálọ látàárọ̀. Pretty Modi. Ẹ má dá wọn lóhùn. Pretty Modi. Pretty Modi. Sọ̀rọ̀ yàrá. Ẹ káalẹ́ o. Ẹ káàárọ̀ ọjà ni. Fine girl, my beautiful sister. Mo ti rí yín. But èmi yìí, gbogbo nǹkan tó ń sọ interest mi. Ní àkọ́kọ́, gbogbo yẹn tí mọ́mì tó sọ̀rọ̀ last yẹn àti the one before her, ọ̀rọ̀ sọ. Ṣé mọ́mì tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn? Tọkàn yẹn bá ń dààmú, màmá máa bèrè pé Ọlọ́run ẹ̀ wà mọ́ ní àkọ́kọ́. Ibi tí máa ń kọ́ lọ pẹ̀lú wọn nìyẹn. Ìkejì, I'm not here to condemn anybody's almost 5. Torí mi ò tó bẹ́ẹ̀, èmi mo kéré jù. Bọ́n nǹkan tí mo fẹ́ sọ ní pé ṣé rí bẹ́ẹ̀ sọ pé lady yẹn kọ́ fún ní word of kìnní. Ẹ jẹ́ n sọ nǹkan fún yín. Ẹni tí làkàlàkà bá ti fìrì. Àkọ́kọ́ ná ẹni tó bá mọ̀ tó close mọ́. Èmi ò kí máa ń sọ̀rọ̀ lórí social media bí pé kìnní. Wọ́n ẹni tó bá mọ̀ tó close mọ́. Àwọn nǹkan ti make comment of it. Ẹni kó close gbogbo fún nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní 2018. Àwọn tó bá mọ̀ mí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi. Bàbá tó bí mi lọ́mọ bàbá pè mí mo ní kò sí nǹkan kan. But how did I do? Báwo lèèyàn ṣe máa ṣe? I shut everybody's mouth. Tẹ́lẹ̀ bá sọ a strong jura wa lọ in terms of decision making. Ó lè ṣe kíní ṣé rí ọmọ elépo ni ẹ jẹ́ kó gbàgbé pé bẹ́ẹ̀ celebrity or no celebrity. Kí ló gbà lọ́wọ́ ẹ̀? Kí ló gbà lọ́wọ́ ẹ̀? Ṣòwò material things ó máa tán ẹ gbàgbé. Kí ló gbà lọ́wọ́ ẹ̀? Material things tó níṣẹ́ lápá wàláhì obìnrin tó bá níṣẹ́ lápá tó lè lọ from west to east wàláhì á mèkè. Kó bẹ̀rù kó jókòó kó strategize rẹ̀ pé báwo mo ṣe débi tí mo dé yìí. Ó ní nọ́mbà gbogbo àwọn customers ẹ̀ ẹnìkan sọ pé kó máa ṣe home delivery ilé tán ló ń wá ọ̀nà ọkọ̀ ẹni kò lọ wálé. Kó ibi tó máa kọ́ ti gbé bẹ̀rẹ̀ kó ní nǹkan kan bó kó sọ fún yín pé mi ò ní nǹkan kan bó mo nẹ́jẹ̀ lọ́rùn kó má gbowó ilé lọ́wọ́ ọkọ ẹ̀. Bó jẹ́ ìró mi ló fẹ́ fi gbé tó ló fi get up kó fi dìde. Ṣé ṣẹ́rẹ́ tó ní gbogbo nǹkan tó gbà lọ́wọ́ ẹ̀ yẹn ó jọ owó tó gbà lọ́wọ́ ẹ̀ lójú rẹ̀. Ọgbọ́n ti ṣọ́ọ̀bù ẹ̀ oúnjẹ ló ń tà wàláhì apọ̀ mẹ́ta ò kí ń ṣọ́ọ̀tì. Apọ̀ mẹ́ta kò kí ń ṣọ́ọ̀tì. Àwọn tó bá mọ̀ ẹ̀mí ò mọ̀ o but àwọn tó bá mọ̀ ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà lọ́wọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin sísá mi ẹ sọ fún the first thing tó lè ṣe kó pick ara ẹ̀ up níbi tó ti gbé down but tó bá yí depression wọlé sí wọn dára tó ń kógùn fún wàláhì kò lè bọ́ náà. Tó dẹ̀ máa sọ fún ara ẹ̀ pé I refuse to be depressed. Ẹ lọ psychiatric hospital lẹ́nìí 99% obìnrin tó wà psychiatric hospital lẹ́nìí nítorí kíni nítorí ọkùnrin ni. Bẹ́ẹ̀ mo sọ fún yín I'm not a mental health nurse but 99% obìnrin both in UK and both in outside and in diaspora and Nigeria of today. I'll just give you a small scenario. Obìnrin kan lásán
ọkọ ẹ̀ máa ń gbé ní ọkọ ẹ̀ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́, òun wà ń Jẹ̀bú-Òde, ọkọ máa ń wálé every weekend. Wọ́n kò wá sọ fún lásán pé ọkọ ẹ̀ nǹkan tí sísá yẹn bá ń gbọ́ mi ń sìn, ó lè wà lórí line kó máa, ó lè wà lórí kíní kó máa listen. Wọ́n kò sọ fún lásán pé ẹ dẹ̀ pé wọ́n mọ last week yìí ọkọ ìyàwó ọmọ ọkọ ẹ̀ bímọ. Ọkọ mi ò lè ṣe tí obìnrin yẹn sọ, òun ló sin di wèrè di èní. Kí ni àwọn obìnrin kí ni àwọn ń ṣe kíní? Ṣọ́mọ ọ̀yẹ́ ẹ̀ ni. Ìfẹ́ dùn lẹ pàdé lọ́nà lẹ́jọ́ sọ pé ẹ̀kọ́nú síra yín. Ọkùnrin tó bá fẹ́ ṣe é làkàlàkà tó fẹ́ ṣe é kíní. Ẹ̀rọ obìnrin mi tó wà pé ọmọ àkọ́tún obìnrin yẹn ti sáìnì, ó ti yà nǹkan ni. Ẹjọ́ kí ni obìnrin yẹn ò bá ṣe? Wọ́n ká ọkùnrin lórí ẹ̀ àti pé tó wà ní. Wọ́n ti ẹ̀kọ́ ọkùnrin mẹ́lẹ̀ yìí. Wọ́n ọ̀kọ́ ọkùnrin mọ́ lórí o. Ìyẹn bí kan fi ṣe example ni. Àti pé tó wà ní. Wọ́n bá ká obìnrin lórí ọkùnrin. Wọ́n ní ayé ń ṣerú ẹ̀. Àti pé tó wà ní. Ayé yìí láti gbèrè kí ọkọ inú ilé obìnrin tó ń fún àbúrò ìyàwó lóyún. Ó ń ṣẹlẹ̀ lónìí fún àbí kò ṣẹlẹ̀ rí. Àìmọye. Ó ṣẹlẹ̀. Sọ ìjọ torí ẹ lọ ṣé wọ́n pa obìnrin yẹn? Wọ́n pa ọkùnrin yẹn. Wọ́n pa. Àwọn mú jẹ. Èmi ò fẹ́ mọrú nǹkan tí lédi yẹn ṣe. Wọ́n bá ògùn lọ́wọ́ ẹ̀. Wọ́n borí ọkọ ẹ̀ ń ṣe kinní. Káláyé tó dáyé kò ṣẹlẹ̀ rí kò sí lábẹ́ ọ̀run yìí. Kí obìnrin yẹn kó pùtà rẹ̀ together. Kí obìnrin yẹn kó pùtà rẹ̀ together. There is timing. Ẹ wo ṣe ní láàrin love and hatred ilà tẹ́rí ló wà lórí ẹ̀. Láàrin when it tó bá ti love yẹn bá ti cross the other side is hatred. Ṣé lórí ọmọ? Ó yìí níyà. Ṣé sájà? Ó yìí níyà. Kó gbé ọmọ yẹn fún yẹ. Ọmọ elépo ni kó san epo ẹ̀. Even from the family, kó sideline everybody, kó close it. It's easier said than done. Kò lè easy àti ṣe. Kó bá mú ọkàn rẹ̀ kó rọ̀kì. Tó bá rọ̀kì mind ẹ̀ ló máa lè rántí kó ń fẹ́ sin Ọlọ́run. Tó bá rọ̀kì mind ẹ̀ ló máa lè rántí ló máa pick her rẹ̀ together. Nǹkan tẹ́mi fẹ́ sọ ni àti pé nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ fún generally àwọn obìnrin generally ni. Àwọn ìfẹ́ mi ní kéèyàn má nífẹ̀ẹ́ o. Àwọn àbúrò tó ìmì ní tọ́ba dání àti mọ̀dá. Handbag lọkùnrin. Ẹnu ọ̀nà báyìí lè máa gbé wọn sí. Why I call them handbag ni pé kò tí wọ́n tọ́ de misbehave. Ẹnu ọ̀nà. Tó bá ti ń lọ wàá gbé nǹkan ẹ̀. Ẹnu ọ̀nà wàá gbé wọ bí tó fẹ́ ṣe kinní. Tó bá ti rántí kinní yẹn kó máa sick brain yẹn. Mo ní àwọn àbúrò lẹ́yìn. And that's what I told them. Handbag lọkùnrin. Mi ni o máa love. But máa love pẹ̀lú gbogbo ọkọ rẹ̀. The 10% yẹn fi sábẹ́ pílù ẹ̀ nítorí pé òun ló máa fi dúró. That is the stability. That is the stability. À ń pè lórí social media. Àwọn ẹlòmíì kò ti tiẹ̀ ń bẹ̀ o. But àwọn tó ń kọ́gbọ́n. Gbogbo obìnrin lè níyì. Wọ́n ní obìnrin ṣe kíní kan. Ọkùnrin ṣe kíní kan. Ẹ̀rọ obìnrin mi. Ọkọ fi snake àgbẹ̀dẹ̀ wọ́n máa dànù. Wọ́n máa ṣe kíní kan kìnìún nítorí kíni. Ọmọ yẹ́ ẹ̀ ni. Ẹ̀jẹ̀ kan náà ló rọ́ọ̀nù bẹ́ẹ̀ ni. Orí ń títì lẹ́jọ́ lọ́ọ̀bù ara yín. Tí lọ́ọ̀bù bá gò kò gírì mọ́ nìyẹn. Kò gírì mọ́ òun nìyẹn. Òkọ́ lọ́wọ́n bá láàánú kó ṣàlà gbogbo wa. Kò sẹ́ni tó fẹ́ pè pé nǹkan tóun ti wà pẹ̀lú ẹ̀ together àwọn fẹ́ lóòzẹ̀ ilé ẹ̀sọ́ bẹ̀bọ̀ tó bá ṣẹlẹ̀ nature nìyẹn. Nature yẹn náà ló tún máa fi sọ fọ́lọ́run pé ìjọ ń torí Ọlọ́run. Ọlọ́run àgbáyé. Ọlọ́run yúnífásì àgbáyé. Ṣàánú mi. So that's just it. Thank you so much. Ṣé ilẹ̀ Yorì? A lot is still coming. Ṣé sísá kan ló sọ̀rọ̀ pé tètè òun ṣẹlẹ̀ yẹn? So ohun tó wọ́n ní a lot, but if the awareness is not there, let's publicize the awareness. Publicity, àwọn obìnrin, ẹ ṣe kíni ẹ̀kìnì kan. And káráyé tó dáyé, bí sísá kan sọ fún láti kékeré tó máa ń pè kí n má da ọ, ní kí n má bá ọkùnrin da business da ní joint account yìí o. Bọ́ ọkùnrin tó bá wọn bá ní joint account àti kékeré àti ilẹ̀ ló ti máa mọ̀. Why? Because kò sí ní ìwà òní foníwà sílẹ̀. Bẹ́ẹ̀ni. Ìwà kò ní fi oníwà sílẹ̀. Ọlọ́run bá láàánú ilé wa tọ́nà wa kò ní dàrú o. Àwọn ta ìnílé tó ń tò Ọlọ́run ò ní dàrú. Thank you. Àwọn tó kù díẹ̀ káàtó fún Ọlọ́run bá mi aláàánú bá mi bá wọn ṣètò ẹ̀. But ní láti bẹ family because they drink up a man tẹ̀ ìjọ nítorí Ọlọ́run kò ráǹpà àti báyìí pàpà sọ. Ọkùnrin tó bá ti wà pẹ̀lú ẹ̀ fún ọdún kan ẹjọ́ kí ló ẹjọ́ nítorí ẹ̀ náà. Ó dẹ̀ pẹ́ ni ẹ kò níyà. Ó níyà. It's not even about the love again. Bó ṣe kàn
tó ń gba gbogbo nǹkan ní ẹ̀ ọmọ wa ń ta ọmọ ò lọ school báyìí gbogbo ẹ̀ ọmọ tó ní autism ṣe mọ̀ gbogbo ẹ̀. No, nǹkan tí mo mí pé nǹkan tó jẹ́ basic thing tó yẹ kó kókó ṣe understand because kò mọ̀ ọmọ ò lọ sí school gbogbo báàgì ọmọ oògùn ọmọ gbogbo ẹ̀ ilé ló wà wọn ò dẹ̀ gbé nǹkan kan jáde ṣọ́ọ̀pù náà. kọ́rọ̀ lè dùn ní gbogbo yẹn ẹjọ́ ṣọ́gbà báńkàdì. wọn lè wọn gba báńkàdì ẹ̀ náà wọn gba báńkàdì ẹ̀ kí lè sọ yìí. Yeah, I've been walking around Kenny Olajide. Thank you so much. God bless you. Sir. Thank you very much, my sister, for giving me this chance. Thank you. Please always come to our platform. On this platform, we talk about, marriage, everything that has to do with. Mo ń lọ sùn àti Bísí máa ṣiṣẹ́. Please, Pretty Modi sells clothes. Ẹ bá mi tó follow wọn o. Ẹ jọ̀ọ́ wọ́n ta nice aṣọ níbí báyìí. Please, àǹtí Bísí ẹni sùúrù wọn dé nìyí ó ní jọ̀gbọ̀n. Ó dé jọ̀gbọ̀n woman. Ẹni sùúrù. Everybody, please help me to follow Pretty Modi. She sells beautiful attires. Ẹ bá mi follow wọn ẹ jọ̀ọ́. Follow Pretty Modi. Ẹ ṣé gan ni. Thank you. Please always join us on this platform. Viva Latiman Kogbon. Fine girl. Pretty girl. Oh yeah. Only job we have about 5 minutes. Then you move first one. 5 minutes, so. This lady, until she make up my mind to move on. We're still it's easier said than done. If she doesn't make up her mind, though, in terms of PR, only win PR for a people. They are entertainers. Their job is PR. Because lórí Facebook lásán ẹ bá mọ iye picture bọ̀bọ̀ ẹ̀ tí mo ti rí tó gbọ́mọ lọ Saudi Arabia. mo rí tó ń gbé káàkiri wọn bẹ̀rẹ̀ sí post àwọn kinní ẹ̀ wọ́n. She can't with the PR with them. They know what I mean. This is a calculated, well organized. Look, mi ò mọ̀. Girl, I don't know me mo pé Nigerian woman. I say I'm Yorùbá man love to you. No direct she be. Be to pé mi wá sine kan. She should have seen this thing coming. She wasn't planning at all. And now she's just like to me until she make up her mind. So if she hasn't make up her mind, she's still going to be the idea she make up her mind because she kotole she me le pe Jesu gole wa láti Aduke amo bi Mohammed ni. These people they don't. And why will you even? You are a second wife for God's sake. You are not number one. You should have learned from the first one. You should have learned a lesson. Mo pe irú yẹn lè máa rò pé mo ko. Àwọn obìnrin máa ní kiri kan kó lè ṣẹlẹ̀ sí mi. That kò lè ṣẹlẹ̀ sí mi yẹn is a myth. Ó lè ṣẹlẹ̀ sí aláyẹ kò ṣe tó rán ẹ. Men, let me tell you, men are narcissistic. And with the tragedy I'm here, with the news I'm hearing about that guy and his family, to me, they are self-centered. They don't give a shit about anybody. I'm sorry, I might be wrong. And for the PRO, she should stop talking to people. And people that really like her, they should leave her until she's ready. Because stubborn bands and people push it. I want to marry for at the end of the day. Because she still thinks this guy is going to come. And boy, you go, to me, he has a bit of narcissistic in him. I don't know why. I just don't judge for him right from the beginning. I like his work, but right from the beginning, I don't know why. Instinct me, some people, instinct Nigeria celebrity circles, my instinct just don't gel with them. This guy, all he has to do is to back back, get my saloba. If that guy want to mess this lady up, he will come back, deceive her, another 18 months, he will abandon her. He has the key. Until this lady make up her mind that I can't be controlled by anybody. And what you have to really love yourself. It's when you love yourself that you can accommodate to love someone. This lady does not love herself. I'm sorry. You don't love yourself. Because nobody can make you happy. Nobody is architect of your happiness or the origin. You are the architect of your own happiness and peace of mind. And you cannot allow any somebody's son to come and destabilize your peace of mind and your happiness. You only make it. That is my own. Because she's an advocate.
a nice working lady. So all the money she made, don't she have her own investment? Tani ẹ jẹ́ n bá wọn já wọn. Ta làwọn? Gbogbo tí bàbá ìwádìí àti ìkọ̀ yẹ kí bàbá yìí dà sí ó bọ̀d. Ó yẹ kó gbọ́ngàn ti máa prepare. So that's the next. As of now, to me, what I'm saying is, she can't wait the happy hour with them. She should stop talking to people. She should just go and find herself first. She needs to make up her mind on what she wants to do. If she doesn't make up her mind, there's not any one of us here saying to might make sense. Until she make up her mind, and if she doesn't make up her mind, the earlier she makes it, the better. If not, she's not going to be useful to herself or her son. So that.